mo rò ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀yin tẹ́ sọ pé ẹ nífẹ̀ẹ́ mi torí pé mo ń sọ kùdìẹ̀kudiẹ àwọn ẹlẹ́bọ. Ó wá dìgbà tí mo sọ kùdìẹ̀kudiẹ tí mùsùlùmí ọmọ ìyá wa ṣe, ẹ wá ní ẹ kórìíra ní ẹ fẹ́ kórìíra mi nítorí ẹ̀. Kò ní ìtumọ̀ sí mi o, wàláhì kò ní ìtumọ̀. Ìdí tí ò fi ní ìtumọ̀ sí mi ni pé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi òun kọ́ ní ó ṣokùnfà àlùjánnà mi. Ẹ̀yin náà wo irú ọ̀rọ̀ sírú ọ̀rọ̀ yìí bójúmu, sírú ọ̀rọ̀ yìí bójúmu. Téèyàn bá tiẹ̀ wá sọ̀rọ̀ yóò jẹ́ pé ẹni tó jẹ́ pé tó bá ṣe abíyá rẹ̀ báyìí òórùn dúndùn lẹ́gbọ̀n ń bẹ̀. Lóòótọ́ kò sẹ́ni tábíyá rẹ̀ tó ń ṣe abíyá tí àrùn, ṣùgbọ́n ṣé dúndùn ni tí ẹ rùn lẹ́yìn tí ó sọ̀rọ̀. Ọkùnrin tó sọ̀rọ̀ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́, Yorùbá ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n ní tówe bá jòwú ẹni téèyàn bá lè sọ̀rọ̀ ẹ̀rù ìjà ní ń báyàn. Òpònú tó sì sọ̀rọ̀ yìí nì ó kéré nínú ẹni tí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ lè fún lésì. Àwa tá a lè fún ọ lésì náà rè káàbọ̀ sọ̀rọ̀ torí pé kí ni ọ̀yẹ́ lẹ́ni tí máa ń sọ̀rọ̀. Àìlójútì tí wọ́n bá pè yàn lẹ́nu yànyàn èèyàn máa ń panu ẹ̀ mọ́ ni. Ọ̀rọ̀ tó wá sọ ilé ìsìn láì ní ìsìn bí ìgbà tó kan á fẹ́ rẹsẹ̀ sí ni, wàláhì tàláhì thumma billahi bí ìgbà tó wá fẹ́ rẹsẹ̀ sí ni. Ìdí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ìwọ tó yẹ pé èkuru ìyá rẹ̀ kiri, orí èkuru ni wọ́n ti ráyà rẹ̀ mú tí wọ́n ti kì ìyá rẹ̀ mọ́lẹ̀. Ìwọ tó yẹ pé ìsọmọ Ògbómọ̀ṣọ́ ọwọ́ àṣẹ ni yẹnyẹnyẹnyẹnyẹn wá ń pè mí, ọwọ́ ní mọ̀ mú bàbá Sheikh Dr. Yunus Ọ̀tọ́lá Ìṣẹ́lára, ọwọ́ ní wọn ìsọmọ Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ ń fi ọ lẹ́nu o. Àti pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń bọ́ta, àfáà kan náà sọ̀rọ̀ láti wò, àfáà kan tó ṣe gbọ̀n bí ìgbà tí ó ṣe gbọ̀n bí ọbẹ̀ rẹ̀ lé báyìí, òun náà sọ̀rọ̀ láti wò. Níwọ̀ tó yẹ pé bó ṣe ń ṣàṣìjẹ́ fọmọ yahoo ló ń bu ẹbu fún àwọn oníṣẹ́ ọwọ́ lọ sọ ààrẹ di babaláwo láwà ní jáńpẹ́ sí yẹn lórí ẹ̀rẹ̀ bí ètò kájọ bí ejò ọká yìí. Òun náà sọ̀rọ̀ láti wò, ó ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kínní kankankan. Ẹlẹ́ni tí ń sọ̀rọ̀ láti wò sí bàbá rẹ̀ ń dáyàn ló sí bàbá rẹ̀ ń gún sí àwúre lójú ayé wọn. Ara àwọn ọmọ tí wọ́n bẹ̀yìn bàbá wọn jẹ́nu o, ara àwọn ọmọ tí wọ́n bẹ̀yìn bàbá wọn jẹ́nu. Wọ́n ẹ kó láàka yín, ẹ kó inú àpò, ẹ wà kó àgọ̀, ẹ kó sórí. Làákà ìtọ́ ẹ̀kọ́ wà lórí, ẹ kó inú àpò, ẹ wá kó àgọ̀, ẹ wá kó sórí. Bàbá tẹ́ ń sọ̀rọ̀ bí àtẹ́kàn fẹ́ máa bẹ̀. Ebi tẹ́ fẹ́ máa ṣe ń bi sàárì bàbá yẹn náà nìyẹn. Ebi tẹ́ fẹ́ ṣe sàárì bàbá náà. Ẹ fẹ́ máa lọ bi sàárì bàbá, kẹ́ ẹ máa kúnlẹ̀, kẹ́ ẹ máa rá bàbá, kẹ́ ẹ máa ṣe kẹ́ wá sọ di ilé ìjọsìn. Níta àkàn mọ̀ ni pé gbogbo olùmọ̀láyé olùmọ̀ ẹ̀sìn Islam tó ọmọ rẹ̀ sí Mùsùlùmí tó onímọ̀ olùmọ̀ ẹ̀sìn tó ọmọ rẹ̀ lólùmọ̀ tó ọmọ rẹ̀ ní alim ẹ̀sìn Islam tó sì ń tọ́ pé ń tó ké nínú Al-Qur'an tó tẹ̀lé, ó ti mọ̀ pé òjé lánàá sàásán ni wọ́n fi yọ kúrò lára rẹ̀ lọ́jọ́ ìjọba ilẹ̀ àdìkíyàmọ́. Òjé ni wọ́n fi kọ̀sẹ́ tó lè dínà yẹn. Ọlọ́run ni a mọ̀ sẹ̀bọ̀ gbogbo ẹni tẹ́ ń dín tẹ́ ń sọ̀rọ̀ against Imam Ògbómọ̀ṣọ́ pátápátá tọ́jà àfa mọ fọlọ́ ọ̀bà búra gbé wọn pátá ẹlẹ́bọ pọ́nbélé ni yín. Ẹlẹ́bọ pọ́nbélé ni yín. Nígbà ẹlẹ́bọ pọ́nbélé ni yín, ẹlẹ́bọ pọ́nbélé ni yín. Ẹ̀yin náà lẹ̀ ń ṣe bá àwọn yahoo sóògùn, lẹ̀ ń ṣe gbá, lẹ̀ ń ṣàwo. Ẹ̀yin náà lẹ̀ yàrá yín náà ní sọ pé wọ́n máa parí ìjà pẹ̀lú ẹbọ ìtaní ajá níjà. Ta ló bá Anamsasala àtàwọn ẹlẹ́bọ ayé ìgbà náà ta ló bá wọn parí ìjà? Ìrẹ́pọ̀ wo ní ń bẹ láàrin wọn? Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ̀yin ọ̀fọ́n tẹ́ ń pè ayé láàfà tẹ́ ń takò àbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ìní sọ jù bá ń lọ o, ó tún padà bọ̀.